àwa mìíràn Lẹ́kọ̀ọ́sì torí Ọlátúnjí àwa mìíràn Lẹ́kọ̀ọ́sì torí Ọlátúnjí Ọlátúnjí Yusuf Agúnbíadé Ọlátúnjí Yusuf Agúnbíadé o àwa mìíràn Lẹ́kọ̀ọ́sì torí Ọlátúnjí Èkó ló lókun lọ́sà àwọn lọ́lọ́run fún Èkó ló lókun lọ́sà àwọn lọ́lọ́run fún o ọ̀sà ò ṣe gbé lọ sí Pọ́tà Ògùn ò ṣe gbé lọ sàbújá o Èkó ló lókun lọ́sà àwọn lọ́lọ́run fún lọ́wọ́ kẹ́wọ́ lọ́hùn lóde orí mi àfiré àbọ̀ ọ̀pọ̀ yín mo dùn tiẹ̀ nínú afárá o ọ̀kẹ́ òkú kó mọ̀ tiẹ̀ lọ́lọ́rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ejò láṣẹ mọ̀ tiẹ̀ nínú àpà o ní lọ́jọ́ bí rẹ̀ kò ní lọ́jọ́ ẹ̀kún àṣẹ ìsáfọ́dún ọdún àjọ ọ̀dọ́ máa ń ṣe mo dé nítorí ẹni bí ẹni èèyàn bí èèyàn pẹ̀lẹ́ Ọlátúnjí Yusuf ọmọ Agúnbíadé ọmọ Adétutù ọmọ Èkó akéde náà ni ó jàre Èkó arómisálẹ̀ gbẹlẹ́gbẹlẹ́gbẹlẹ́gbẹlẹ́lẹ́ bá rẹ̀ ọdún ẹ̀jí tó ṣe lẹ́yìn oníjà ṣe mọ̀ lọ́lọ́rọ́ mú kó bá Èkó níbẹ̀ lóde àyà fún ọ Ọlátúnjí àrùn níbẹ̀ lóde àyà fún ọ àmúdá Yusuf mẹ́ni olóríire ọkùnrin láwùjọ ni ọmọ kan bí ẹgbàágbèje olóríire ọmọ ni ọgbọ́ Ọlátúnjí o ọgbọ́ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ lẹ́nu làpẹ́kẹ́ ó ti yá lé àwọn bàbá rẹ̀ Èkó ẹ̀kẹ́tẹ̀ ìlú ọgbọ́n Èkó ẹ̀kẹ́tẹ̀ ìlú ògùn alàgbà lùkọ́ mi ni aródẹ̀dẹ̀dẹ̀ wọn wọ́n já o alóni ẹ̀lómi lẹ́kọ̀ọ́ ọ̀sìn láfi wọ́n pẹ́ ta ló la bàtà bútú bàbá omi kọ́ mi ta ló la bàtà bútú bàbá omi òkòdò Èkó adélé tí akéré sáré jẹ́lẹ̀ ẹsẹ̀ méjì lọ́ni adédèlú Èkó tí ó bá kọ́gbọ́n ó dóṣòdì kò kọ́gbọ́n ó lọ mú sí kò tún gbọ́n dákun bá ń sọ fún pápá onítọ̀hún dọ̀rùn ọlá kejìkejìkejìkejì afẹ́fẹ́ tí ń fẹ́fẹ́ ní bèbè òkun ti yín Ọlátúnjí o fàájì tí ń ṣàǹfẹ́ ní bèbè ọ̀sán Èkó ọmọ òòṣà ní ọ̀sẹ̀ má ṣe kútere oṣù ọ̀pọ̀bì kútere gborí o àwọn ọlọ́mọ arílẹ̀-èdè òpólé ọmọ àtùpà àwọn gànà àwọn ọlọ́mọ afídúlé máwọn jà rìn gbẹdẹ́gẹ́ wọn bù wọn jà wọ́n sì máa bọ̀ ṣọ̀